ó yẹ kí n ti fún Prophet Tibetan ní èsì ọ̀rọ̀ tó sọ láti bí ọjọ́ mẹ́ta bọ̀ nítorí pé mo bísí àti pé ó rẹ̀ mí gan, ó rẹ̀ mí lánàá, ó rẹ̀ mí jẹta ní ilé ṣe show. So fídíò yẹn wà lórí YouTube. Bá má sọ nǹkan bí ó ṣe pé Prophet Tibetan wọ́n ń sọ̀rọ̀ bí àwọn tó ń ajínigbé gbogbo ẹ̀. Prophet Tibetan láti máa sọ pé oríṣi ẹ̀mí mímọ́ méjì ló wà, pé ìkan wá láti ọ̀dọ̀ èṣù, ìkan wá láti ọ̀dọ̀ Ọlọ́run. Pé ẹ̀mí mímọ́ kan ó wá láti ọ̀dọ̀ èṣù, ìkan wá láti ọ̀dọ̀ Ọlọ́run. So àwọn ẹ̀mí mímọ́ tó wá láti ọ̀dọ̀ èṣù yẹn, òun ni àwọn ló ń jíyàn gbé. Prophet Tibetan ò lè sọ pé òun ò gbọ́ gbogbo awakening tá à ń ṣe, tá à ń sọ fún gbogbo ayé pé àṣìṣe àwọn nígbà tí bàbá Àjàyí Crowther tí wọ́n interpret Bible, bóyá àwọn òyìnbó ló manipulate wọn ni, wípé àṣìṣe interpretation yẹn òun ni wọ́n ṣe pé èṣù tó jẹ́ bàbá ńlá wa ní Satan, wípé èṣù tó wà Satan àwọn òyìnbó kò ń ṣe bàbá tiwa o, ìran wa ò mọ Satan rí, a sin Satan rí nínú ìran wa, so à ń sin Satan nínú ìran wa, so kò sí nǹkan tó ń jẹ́ àṣàìtàn nínú ìṣe àti àṣà wa nínú ilẹ̀ káàrọ̀ àjèrè. Àṣàtánì or what wọ́n ya is borrowed to our tradition. Bó ṣe jẹ́ pé àti Jésù gan, you can be mad. That reality annoys people. Reality annoys people, but reality should be said. Like 200 years ago, kò sáà bàbá wa tó mọ ẹni tó ń jẹ́ Jésù, wọn ò mọ̀. They don't know Jesus. Àwọn pastor máa ń sọ ní church báwọn bàbá ńlá wọn ò mọ Ọlọ́run. Mo debunk ẹ pé lè láwọn bàbá yín ò mọ Ọlọ́run torí pé kí ni that particular name actually came from your forefather. Kò wá láti Israel, kò wá láti the name Ọlọ́run actually came from the ancestors. Kò wá láti Israel, kò wá láti ọ̀dọ̀ àwọn Júù, kò wá látọ̀dọ̀ àwọn Júù, kò dẹ̀ wá láti Israel. Ọ̀dọ̀ àwọn alálẹ̀ ni orúkọ yẹn ti wá. Àwọn ni wọ́n pera wọn ní, àwọn náà sọ pé àwa ni ìrìwọ̀ ọ̀run tó mọlẹ̀. Àwọn dẹ̀ ni wọ́n pe àbòdì tiwọn, ibi tí wọ́n ń gbé ni wọ́n pè ní àjùlé ọ̀run. Wọ́n ń pe ibi táwa yìí ní àjùlé ayé, wọ́n ní ibi tó jẹ́ ilé àwọn ní àjùlé ọ̀run. So nígbà tí nǹkan tó òyìnbó bá ń pè ní syncretism, plagiarism, personification, òun ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà táwọn tó gbé ẹ̀sìn dé, ìgbà àwọn tó gbé religion dé, nǹkan tí wọ́n bá ń lẹ̀ tí wọ́n ń sọ òun ni wọ́n pick ọ̀rọ̀ tí wọ́n translate. Ibi tẹ́lẹ̀ máa ti mọ̀ pé wọ́n ṣe mọ̀nàfìkì ni pé nígbà tí wọ́n bá lè sọ heaven wọn ní ọ̀run, wáì tí wọn ò ṣe sọ angel ní kán wá orúkọ ìbílẹ̀ tiwa fún angel tán pé láńgẹ́lì. Ọ̀nà sáà kan tí mò ń sọ sí, ẹ sọ heaven yín, ẹ sọ ní ọ̀run, ẹ fẹ́ fi bastardize gbogbo concept tí àwọn bàbá wa ti sọ nípa ọ̀run ni. Òun náà ṣe sọ heaven wọn ní ọ̀run, torí pé ẹ̀rí pé tán bá ń sọ̀rọ̀ ọ̀run lé ní báyìí nílẹ̀ wa, wọ́n á máa tán bá sọ̀rọ̀ àràbó, tán bá sọ̀rọ̀ Muhammad, wọ́n á máa sọ̀rọ̀ Jésù àtàwọn Júù. Àwọn orúnmọlẹ̀ òde mọ nǹkan wọn mention such character nínú ìtàn ọ̀run. Tẹ bá lọ ka fáǹsì, tẹ bá lọ ka ọ̀run nínú fatiwa, wọ́n ní àjàgùnmàlè òun ni olúwo ní ìsàlú ọ̀run. Àjàgùnmàlè òun ni wọ́n pè ní olúwo ìsàlú ọ̀run. Ẹ jọ nínú ẹ̀sìn Islam àti Christianity, ta ni àjàgùnmàlè? So òun la ṣe ń jẹ́ kó yé wa pé nǹkan tí àwọn bàbá wa ti sọ nípa history wọn, ẹ̀sìn yẹn ó píkì àwọn kankan bẹ̀, wọ́n dẹ̀ bastardize ẹ̀, because ní gbogbo tradition the primary àwọn tó bá ní primary origin orúkọ bá ti wà, òun ló máa ń control narration. Lè fi interpretation, lè fi control narration. Ara ibi táwọn bàbá wa ti gọ̀ nìyẹn. Lè fi interpretation, lè fi control narration. No, wrong. Any other interpretation tó bá wá from nípa láti bòmí tí ò tálì pẹ̀lú nǹkan tí àwọn tó ti create ọ̀rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ti sọ, kò kí ń wà acceptable anywhere in the world. Ilẹ̀ wa nìkan láti gbàgbàkúgbà.
it is never acceptable anywhere in the world, and that is why tó fi jẹ́ pé àwọn Israel wọn ò lè fẹ́ sọ ìtàn Ibrahim kọ́ lọ máa ka Quran ṣe bọ́n sọ̀tàn ìtàn Ibrahim bẹ́ẹ̀ wọn ò ní ever ká because nínú Tanakh wọn Avram ló wà níbẹ̀. Ìtàn tó bá ti tako ìtàn Avram wọn ò ní ìgbà wọlé. Ìyá àwọn tó ń ṣe Rabbanic Jews wọn ò ní ìgbà wọlé. Òun náà ń pè ní téèyàn bá ti ní independent spirit ẹni tó bá ní low self esteem òun ló máa ń gbà gẹ́gẹ́ bí àwọn tó ṣe kínní gẹ́gẹ́ bí àwọn researchers ẹni tó bá ní low self esteem òun ló máa ń jẹ́ kí ará ìta wá control narration àwọn baba ńlá òun because the primary word ọ̀run ó wá láti inú Ifá kò wá láti inú Bíbélì. Tẹ́ bá déwájú àwọn Júù sí tẹ́ bá sọ pé ọ̀run wọn mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn Júù wọn ò mọ nǹkan tó ń jẹ́ ọ̀run. And nǹkan táwọn Júù ń pè ní paradiso tó wá láti tó èdè yẹn ó yàtọ̀ sí ọ̀run táwọn bàbá wa ń sọ. Paradiso ní believe àwọn Júù ni pé ilé ayé yìí ló wà kò sí ní anywhere. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Paradiso àwọn Júù gbà yìí pé gbogbo wa níta wà nílé ayé ó níbi tá a ti wá ó níbi tá a ti ṣe gbogbo bí tá a lè ti wá yẹn gbogbo wa la ní family house síbẹ̀ so àjò ní so àwọn míì wà tó jẹ́ pé ilé ayé tá a wà inú igi náà ti wá inú igi yẹn òun náà máa padà sí tán bá ti parí iṣẹ́ wọn lórí ilẹ̀ ayé. Ṣé ti rí pé concept Júù tó jẹ́ pé òun ló pilẹ̀ Christianity ó contradict nǹkan tí Islam àti Christianity ń sọ ń sìn. Tó àwọn kan wà tó jẹ́ pé inú omi ni origin wọn ibẹ̀ ni wọ́n ti wá sílé ayé yìí inú omi òun ni wọ́n ti wà ibẹ̀ ni wọ́n ń gbé gbogbo alamọ̀ káwọn ẹ̀dá kan ń gbé inú omi so inú omi yẹn ni wọ́n wá tí wọ́n bá padà inú omi yẹn náà máa padà sí ìgbà tó bá parí nǹkan tó wá ṣe ilé ayé yìí dàbí ọjà tí gbogbo wa wá ná bí àwọn bàbá wa ṣe sọ pé àjò láyé ọ̀run nílé so bẹ́ẹ̀ náà ni concept yẹn lọ́dọ̀ àwọn Júù ilé ayé yìí ó dàbí ọjà ni ó dàbí ọjà like a market place everybody come rí pé ń sìn ẹ wá sọ pé wọ́n á ní pé kò sí bẹ́ẹ̀ ṣe lọ sọ́jà padà sílé so kí ni mo ń gbìyànjú láti sọ ni pé ní ọ̀dọ̀ àwọn Júù ilé ayé yìí ó dàbí ọjà ni it's just like a market place ó dàbí ọjà tí olúkálukú wá láti gbogbo láti wá ná tó dà yẹ pé tólúkálukú bá wá parí ọjà kò sí bẹ́ẹ̀ tẹ bá nájà ń sìn tẹ bá close down ṣèbí ilé ilẹ̀ bá padà sí so àwọn kan wà tó jẹ́ pé inú ilẹ̀ òun ni wọ́n ti wá so àwọn Júù wọn ò personalize ọ̀run kan fún gbogbo everybody pé heaven kan ò ní everybody ń lọ no kò sí nínú Tanakh wọn àwọn ọ̀dẹ̀ kì í mislead àwọn èèyàn àwọn tó create heaven kan fún everybody tó ń ṣe indoctrination nǹkan tí wọ́n try láti ṣe ni pé wọ́n fẹ́ mislead everybody wọ́n try láti mislead àwọn èèyàn ṣe mọ̀ pé tó bá ti mislead àwọn èèyàn tó bá ti ṣìyàn lọ́nà ìgbà tó bá ṣìyàn lọ́nà làwọn èèyàn máa ní problem tẹ́ bá ka Bible mo like máa make reference to Bible torí pé Bíbélì tẹ́ bá kà pẹ̀lú ọgbọ́n orí when you read tẹ́ bá ka Bíbélì pẹ̀lú ọgbọ́n orí tí wọn ò ṣe indoctrination fún yín tí wọn ò manipulate fún yín ẹ̀kọ́ tó pọ̀ nínú Bíbélì ẹ̀kọ́ pọ̀ nínú Bible. If you are not manipulated, no indoctrination, there's many lessons to learn in the Bible. Ẹ̀kọ́ pọ̀ nínú Bíbélì. Tẹ́ bá fẹ́ fi Júù ṣe reference rí i pé nínú Bíbélì wọ́n sọ pé ìgbà tí àwọn Júù tí wọ́n kọ ẹ̀yìn sí nǹkan tí àwọn bàbá wọn ń ṣe ara bẹ̀rẹ̀ sí ni wọ́n ogun bẹ̀rẹ̀ sí ní kó wọn just like what is happening in our own land now. Wọ́n lọ sóko ẹrú ìyà bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n ìyàn oríṣiríṣi famine came torí pé wọ́n ti kúrò ní ìlànà tí àwọn bàbá wọn fi wọ́n sí same way àwa ọmọ aládé a ò kì í ṣe Júù a ò dẹ̀ kì í ṣe àràbó so ó rọ́ǹgì fún wa láti fi ànábì mọ̀ọ́mọ̀ ṣe aṣáájú wa ó rọ́ǹgì gan ó rọ́ǹgì bàjẹ́ àbí láti fi Jésù ṣaṣáájú wa very very wrong
very very wrong. Àwọn Jesuit ló jókòó ní Vatican pé ọ̀nà wo la fẹ́ fi ṣe ayé lọ́nà ẹni lé ẹ jẹ́ ká ṣe báwọn òyìnbó ló kọ bíbélì ẹ jẹ́ ká jókòó ẹ jẹ́ ká create doctrine tá a máa fi mislead everybody because kí ló fẹ́ ṣe ni pé wọ́n fẹ́ fi ẹ̀sìn wọ́n fẹ́ fi weaken àwọn èèyàn spiritually because nílé ayé kò ń ṣàwa nìkan la lágbára àwọn èèyàn máa ń sọ àwọn bàbá wa lágbára no àwọn òyìnbó náà ní àwọn bàbá wọn ní àwọn bàbá wọn ní agbára àwọn bàbá àwọn àràbò ńlá náà ní agbára àwọn India ní but kí ló fẹ́ ṣe ni pé gbogbo àwọn tó kọ́kọ́ délé ayé yìí ni wọ́n pè lálágbára Chinese ní tiwọn everybody ló lágbára wọn so tẹ́ bá sọ pé ìran alágbára ni gbogbo ayé ti wá bọ́lọ̀ ń ṣe dá àwọn àkọ́dá nìyẹn so wọ́n wá wò pé ọ̀nà wo ni àwọn Rome ṣe lè gain control lórí gbogbo ayé ọ̀nà tó fi lè gain control ni pé kí wọ́n ṣe indoctrination fún àwọn èèyàn ẹ jọ̀ọ́ ẹ fún mi 1 minute kàn ṣe indoctrination fún àwọn èèyàn so indoctrination tí wọ́n máa ṣe fáwọn èèyàn yìí ni pé wọ́n máa fún àwọn èèyàn ní one ẹ̀kọ́ gbogbo nation ló ní ẹ̀kọ́ títí wọn ó du Ifá tiwa yẹn ẹ̀kọ́ ni ẹni pé kò sí nǹkan tí ò sí inú Ifá but you guys don't know ẹ kàn fi pé kọ́kàn dá ọ̀pẹ̀lẹ̀ nìkan ní Ifá no Ifá is comprehensive so pé wọ́n máa fún gbogbo yín ní ẹ̀kọ́ wọ́n máa fún gbogbo ayé ní ẹ̀kọ́ kan ṣoṣo wọ́n dẹ̀ fẹ́ ṣe ìjọba kan ṣoṣo ìjọba ayé kan ṣoṣo nǹkan tó fẹ́ ṣe nìyẹn so ìjọba ayé kan ṣoṣo tó fẹ́ ṣe yìí the only way tó lè fi ṣe ni pé kí wọ́n lọ round kí wọ́n lọ máa spread the religion that's the way tó fi lè ṣe ẹ rí i pé lẹ́ẹ̀ni gbogbo wa lẹ́ẹ̀ni báyìí àti gbogbo wa the same unified ẹ̀kọ́ la ní lẹ́ẹ̀ni nínú ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa lẹ́ẹ̀ni tó bá sọ pé ta ló discover river Niger gbogbo wa máa ní Mongo Park àbí ta la máa pè Mongo Park la máa pè ṣùgbọ́n odò Ọya yìí àbí ìṣe ìyá ńlá wa ló ń jẹ́ Ọya ẹ mọ ọdún táwọn bàbá ńlá wa ti ń bọ odò Ọya ṣe ẹ mọ ọdún tí àwọn bàbá ńlá wa ti ń bọ odò Ọya ṣùgbọ́n nínú tá bá fẹ́ kàwé ní school wọ́n máa sọ pé ta ló discover river Niger tó o bá kọ Mongo Park wàá fail àbó ò ní fail wàá fail tó bá sọ pé ta ló discover river Niger tó o bá lọ sọ pé my ancestor discover it you wàá fail ní school àbó ò ní fail wàá fail now because nǹkan tó package sínú education ni pé ẹni tó discover river Niger òun ni Mongo Park òun dẹ̀ ló wà nínú curriculum òun náà máa máàkì fún ẹni WAEC so tó bá lọ sọ pé àwọn bàbá ńlá ẹ fi ń bọ odò Ọya pé àwọn kan ti ẹ̀ ń gbé àbí ṣe bí àbá àrọ́bá jẹ́bà so tó bá sọ pé àwọn bàbá ńlá ẹ ti ń bọ odò Ọya o àwọn bàbá ńlá ẹ ti settle sétí odò Ọya kó òyìnbó tó dé kò nítumọ̀ they won't listen wàá fẹ́lẹ̀ ṣe ti rí ara nǹkan tó àbí ṣé kì í ṣe manipulation nìyẹn that is manipulation primary school ní gbogbo àti ẹ̀yà sórí who discover river Niger Mongo Park ni òun ló sail láti ìlú òyìnbó tó gba orí river Niger ibẹ̀ náà ń gbà cross sọ́yọ́ ilé nígbà yẹn kó tó di pé wọ́n finish Ọ̀yọ́ ilé so kí là ń gbìyànjú láti sọ ni pé ṣùgbọ́n so that's why I believe pé most of àwọn ìtàn míì táwọn òyìnbó kọ àwọn indoctrination míì tó ṣe wọ́n package irọ́ síbẹ̀ ni package irọ́ ni pé nígbà tó dèlú yín wọ́n wá sọ fún yín pé Yahweh òun náà lọ́lọ́run lọ́dọ̀ wọn meanwhile àwọn baba ńlá yín ti sọ̀rọ̀ Ọlọ́run wọ́n choose ọ̀run but àwọn orúkọ kan wà nínú ẹ̀sìn wọn ò change tó yẹ pé wọn ò fẹ́ ṣì wá lọ́nà ó yẹ kán wọ orúkọ ìbílẹ̀ wá fún Jésù àbí kò yẹ kán wọ orúkọ ìbílẹ̀ wá fún Jésù ó yẹ kán wọ orúkọ ìbílẹ̀ wá fún Jésù náà yes nígbà tó bá lè mú èṣù nínú èṣù tó yẹ pé kan nínú àwọn bàbá wa èṣù very important like Ògún like Ṣàngó like every one of them tó bá lè mú èṣù pé òun ni Satan then ó yẹ kí Jésù lórúkọ àbí kò yẹ kí Jésù lórúkọ lọ́dọ̀ wa no ṣe rí ẹni tó bá lost tí ò ní tó ti ní personality disorder tó ti ní inferiority complex nǹkan tí mò ń sọ yìí kò ní nítumọ̀ sí ṣùgbọ́n ìwọ tó bá ní independent spirit
tó jọmọ ọkọ wàá wò pé scam lélẹ̀. Jésù ni wọ́n pè ní hero nínú ẹ̀sìn yẹn. Wọ́n ò dẹ̀ ṣe dọ́ládọ́lá wọ́n máa ya Jésù bí òyìnbó. So ńgbà tán dé ìlú yín tí wọ́n ń ṣe tán láwọn ń ṣe translation tí wọ́n sọ pé Yahweh o Jehovah o òun ló ń jẹ́ Ọlọ́run lédè yín. Kódà wọ́n tún manipulate wa débi pé wọ́n ní Olúwa ó kù 10 minutes péré fún mi 10 minutes péré ni mo máa lò ń sìn. Wọ́n ní Olúwa ó sọ fún Abraham Isaac àti Jacob pé òun ni Olúwa Ọlọ́run Olódùmarè ó fi ara hàn wọ́n gẹ́gẹ́ bí Olúwa Ọlọ́run ṣùgbọ́n ní orúkọ ẹ̀ tí ẹnikẹ́ni Jehovah tẹnikẹ́ni ò mọ̀. Tẹ́ bá dẹ̀ lọ ka Tanakh àwọn Júù ẹ gbọ́ pé ó appear as El Shaddai bọ̀ ní orúkọ ẹ̀ Hashem tí ẹnikẹ́ni ẹjọ́ báwo ni Olúwa ṣe máa appear sí Abraham Isaac ní èdè wa ẹni tí ò ṣèdè wa rí ṣebí ayé tó lu jára ń sìn ni. Ǹjẹ́ Olúwa kan máa fẹ́ bá ọmọ Ìgbò tí ò gbèdè wa sọ̀rọ̀ báyìí tó pé tó wáyé pé gbàtà àti ìkanra ta tí ò ṣe ń ṣe néke ṣúkú èbèka kì í ṣe òun ló máa pera ẹ̀ fún àwọn ọmọ Ìgbò ni tó máa pera ẹ̀ lólódùmarè ni. So ibi tẹ́ máa ti rí pé àwọn nǹkan tó ń pè ní manipulation nínú ẹ̀sìn nìyẹn. Manipulation nínú ẹ̀sìn nìyẹn. Òun ni pé Ọlọ́run sọ pé ẹ̀yẹn Yahweh ìgbà tó bá Mósè sọ̀rọ̀ ó wá sọ Yorùbá. Mósè tí ò sọ Yorùbá rí Mósè tí ò gbèdè wa Yahweh wá júwe ara ẹ̀ fún gẹ́gẹ́ bí Yorùbá. Gbogbo kinní yẹn wọ́n dẹ̀ ti input ẹ̀ sí ọpọlọ àwọn ọmọ kékeré. Òun ló fà lẹ́ni tí àwọn pastor fi wà confused. Òun náà ṣe máa ń parọ́ ní church pé áńgẹ́lì sọ̀kalẹ̀. Áńgẹ́lì nínú ẹ̀sìn ní Judaism they are divided into 4. Malak náà ń pè ní Judaism. Malak will be human being ó lè jẹ́ èèyàn bí a ṣe wà yìí torí pé ìtumọ̀ ẹ̀ ni pé messenger ẹni tó bá rán sí ẹni olóore ẹni tó rán. Àwọn bad wọn wà àwọn good wọn wà. Àwọn iwin ẹ̀rí pé láyé àtijọ́ wọ́n máa ń sọ̀tọ̀ pé wọ́n lè sọ pé wọ́n bá níṣẹ́ ọba kan ẹnìyẹn ò ṣẹ̀ nígbà tó wá lé sínú igbó ìgbà tó máa dénú igbó ó wá pàdé ẹbọra yẹn wá bẹ̀rẹ̀ sí ń fa bòbó ẹbọra yẹn wá fún ní àdó wípé tí nǹkan kan bá ti fẹ́ ṣe níbi tó wà yẹn kó máa pè òun àbí kó máa ṣe báyìí ó lè fún ní sáìn pé anytime tó bá ti ṣe sáìn yẹn bóyá àwọn kan nínú igbó yẹn wọ́n fẹ́ ṣe léṣe ipò ń bọ̀ wá save ẹ̀. Àwọn nǹkan tó òyìnbó ń pè ní angel nìyẹn. Ẹ jẹ́ ká sọ jí ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká sọ jí nǹkan tó òyìnbó ń pè ní angel nìyẹn. Bọ̀ torí pé àmọ̀túmọ̀ angel òun la ṣe gbé kinní yẹn rù. Ẹ rí pé ìgbà tó òyìnbó tó lè máa interpret angel yẹn fún wa wọ́n sọ pé áńgẹ́lì ò kì í ṣèdè wa. Ó yẹ kí wọ́n interpret ẹ̀ sí nǹkan tí àwa náà nǹkan táwa ń relate gẹ́gẹ́ bí angel nǹkan táwọn ń relate bí angel lọ́dọ̀ wọn yẹn èdè tí àwa fi ń pè yẹn òun ló yẹ kán tú sí kò ń ṣe pé kán tún fún ní Greek because áńgẹ́lì kì í ṣèdè wa. Ẹbọra ló yẹ kí wọ́n sọ síbẹ̀. Ìyẹn ló máa jẹ́ ìyẹn ni ò ní jẹ́ ká ṣìnà because irú ìgbà tó wáyé pé ẹbọra ní ìsìn ṣàmọ̀ pé ẹ̀ ní rí ẹbọra gẹ́gẹ́ bí nǹkan tí ò dáa. Ìgbà tí wọ́n interpret àwọn priest tí wọ́n ń pè wọ́n ní àlùfáà nínú èyí tí bàbá Àjàyí Crowther tó pe àwọn priest tó pè wọ́n ní àlùfáà ò nítumọ̀. Ẹ rí pé bàbá Àjàyí Crowther ó ti fi kinní yẹn ó ti fi separate priesthood bọ̀ lọ́dọ̀ wa àwọn tó ń pè ní priest lè jẹ́ babaláwo ó lè jẹ́ olúwo ìlú priest bóyá Ọbàtálá priest ni ṣé ọ̀dà sáà kan tí mo sọ bí olúwawo tàbí àjẹ́ ẹ lè sọ pé bàbá olúwawo ẹ lè sọ pé abọ rẹ̀ àwọn pé iṣẹ́ àwọn olúwawo yàtọ̀ sí iṣẹ́ àwọn abọ rẹ̀ but ẹ bá wo character àwọn priest tó wà ní Bible ẹ rí i pé wọ́n máa ń pa ẹran ni àwọn ló máa ń ṣe bí ètùtù ìlú. So ńgbà tí wọ́n fẹ́ interpret ẹlẹ́fẹ́ bọ́ọ̀rù ẹ fẹ́ interpret ṣèdè wa ń sìn ṣe mọ̀ pé nǹkan táwa náà ń pe irú nǹkan bẹ́ẹ̀ yẹn nínú culture wa òun ló yẹ kó interpret ẹ̀ sí kò yẹ kó ẹ̀ṣẹ̀ wá fún wọn lórúkọ tuntun kó a máa pè wọ́n ní wòlíì àbí kó máa pè wọ́n lálùfáà. Ṣe rí pé ibi tí àwọn prophet Tibetan àti gbogbo àwọn tó pera wọn ní wòlíì lẹ́nìí ibi tó ti ń tọra wọn jẹ nìyẹn. Wọ́n wá láwọn dúró gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run and this language èdè yìí kò nítumọ̀ it's just a term tí wọ́n create fún yín ni.
it's just a term tí wọ́n invent tí wọ́n create fún yín, wọ́n create ẹ̀ fún yín ni. It has kò nítumọ̀ because nínú ẹ̀sìn àwọn Júù àwọn tó ń pè ní priest àwọn tó ń pa ẹran ni, àwọn tó ń rúbọ ni ní temple. Gbogbo wa la mọ̀ wípé wọ́n ní Samuel ló yẹ kó rúbọ bọ̀ wọ́n ti Sọ́ọ̀lù pé kó lọ rúbọ. Nígbà tí Sọ́ọ̀lù rúbọ tán inú bí God ìyẹn Yahweh wípé nǹkan ọba ni kò yẹ kó lọ rúbọ. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ rí pé nígbà tó máa ń translate ọba wọ́n translate as king ni wọ́n ń pọba lọ́dọ̀ wọn. Meleki gangan lọ́ba lédè Hebrew, Malik ni ní Arab, ṣùgbọ́n lọ́dọ̀ wa ọba làwa ń pè. Bọ̀ ẹ rí i pé nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ba Tibetan yìí mo máa ń wò ó máa sọ pé tó máa fẹ́ jọba nínú Bible wípé so òun ni àwọn pastors náà ṣe fi pé àwọn relevant lórí ọ̀rọ̀ ọba lọ́dọ̀ wa. Reason ni pé the way tí wọ́n ṣe tó ṣe ń ṣe translation yẹn àti manipulation òun náà ṣe máa ń fi pé àwọn relevant wípé so mo rántí ìgbà tí bàbá wa Aláàfin Ọ̀wádé tó jọba ẹ rí pé pọrọtìbọ tí ó sọ pé wọ́n fẹ́ jọba lọ́yọ̀ọ́ wọn ò pé òun, ṣùgbọ́n wọ́n lọ pé bàbá wa Ndí Abímbọ́lá tó jẹ́ babaláwo tó rẹ̀ pé bàbá wa Ndí Abímbọ́lá gangan babaláwo ló máa ń dífá ìlú àbí ṣe babaláwo ló ń dífá ìlú. But Tibetan claim ó dẹ̀ ń kóòtì àwọn Bible láti rí báàkì ẹ̀. Òun fi ìtàn ìlú onílùú òfin báàkì nǹkan titi wa because nǹkan tó ṣẹlẹ̀ ní Jew bí wọ́n ṣe ń select ọba ní Israel kò kàn yín. Number 2 ẹ̀yin tẹ́ ń pera yín ní wòlíì lé ní relevant ní Judaism because ẹ̀ tẹ̀lé Tanakh and ní Jewish tradition only the Jews nìkan ṣoṣo ló lè jẹ́ prophet unto the Jews. Ẹ̀yin false prophet ní Jew máa pè yín because you are not tí ẹ lè ṣe mọ bó ṣe ń da 12 ẹ lè da kíní àwọn Jew ṣe mọ́ dà ẹ mọ bó ṣe ń cast lot àwọn Jew ẹ lè interpret kíní wọn ẹ lè interpret ẹ just like báwọn babaláwo náà ṣe ní ọ̀pẹ̀lẹ̀ tí wọ́n ń dà làwọn Jew náà ní 12 tí wọ́n ń dà tó bá dẹ̀ dá wọ́n máa interpret ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní wòlíì yẹn tẹ́jẹ́ priest àwọn priest Jew kẹ́yìn sọ di wòlíì wọ́n gbọ́dọ̀ lè interpret and they still practice it till today. Nǹkan tó máa fi ń béèrè question tó máa fi ń béèrè nìyẹn wọn kì í mẹ́mí wọn ń ṣe kankan. So ǹjẹ́ yín lè dá kẹ́yìn pera yín ní wòlíì Jew no ẹ pera yín ní wòlíì God of Israel but follow concept. So nínú tradition wa ẹlẹ́gùn náà máa ń pè yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín ní wòlíì lẹ́ni ẹ̀yin ní lẹ́wà ní kàtígórì ẹlẹ́gùn. A ní ẹlẹ́gùn Ọbàtálá ẹlẹ́gùn Èṣù ẹlẹ́gùn Ọbalúayé tó jẹ́ pé tó bá ń ṣe nǹkan ẹ̀mí yẹn á gbé wọn wá máa ṣe ẹ̀rí tó bá ń ṣe Ṣàngó sìn ẹ̀rí pé tí Ṣàngó bá wọnú àwọn èèyàn ẹ̀rí tó máa sá káàkiri bẹ́ẹ̀ ìkan náà ṣe máa ń ṣe ní church tó bá ń ṣe Ọ̀ṣun ẹ̀rí tí ẹ̀gùn Ọ̀ṣun á wọlé táwọn èèyàn á máa ṣe ẹ̀gùn Ọbàtálá náà á wọlé òun ni wọ́n ń pè ní ẹ̀gùn ni lóògùn yín kò ń ṣe wòlíì ẹ̀yin lẹ ra ara jẹ́ ni but àwọn wọ́n ti brainwash wa wọ́n ti fi kíní ẹ̀ wọ́n ti fi control bíi 200 almost be 100 years ẹ ti fi manipulate ẹ ti fi control ẹ ti fi create superiority. Ẹlẹ́gùn nìyẹn ẹ ṣe prophet because ní nation every prophet ó máa ń stand fún tradition ẹ ni. That's why mo máa ń sọ fáwọn èèyàn Islam or no Islam Ànábì Muhammad àwọn kan á ní false prophet Ànábì Muhammad ò kì í ṣe false prophet Muhammad kò í ṣe false prophet because ìgbà tó dìde ìran ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ń fight fún Muhammad kọ́ ló wá sí Nàìjíríà ìran ẹ̀ ló ń pè padà ó padà sí nǹkan tí wọ́n ń ṣe níṣẹ̀dálẹ̀ wọn ni tí wọ́n ti pollute bàtà àwọn Catholic ti gba gbogbo ilẹ̀ Lárúbáwá tó ti indoctrinate wọn Ànábì Muhammad force wọn padà pẹ̀lú ìjà ni pé ẹ gbọ́dọ̀ padà sílé a dẹ̀ rí èsì ẹ̀ lẹ́ni ipe ayé wọn padà dá torí nǹkan tó ní kí wọ́n ṣe òun ni wọ́n padà ṣe bóyá pé tipátipá ló fi fọ́ọ̀sì wọn but ìran ẹ̀ ló bá jà ẹ lọ ka history ibi tí Ànábì Muhammad ti lọ gbógun ti elder people ó bá àwọn Júù jà ó bá àwọn Christian jà ẹ lọ bèrè history bíi tí Ànábì Muhammad gbéra bóyá ó lọ Syria tó lọ bá wọn jà ń bẹ̀ no kò sí nínú history propaganda nìyẹn kò sí ní history propaganda ni àwọn èèyàn tiẹ̀ náà gbógun ti tó ti sọnù náà gbógun ti pé why then àwọn Jew àtàwọn Christian àwọn tó bá Muhammad jà nìyẹn so nǹkan tí Ànábì Muhammad kọ sínú Quran kò kan àwa ọmọ káàárọ̀ ajíire torí àwọn baba ńlá wa kọ́ ló bá jagun àwọn tó bá jagun àwọn ló ń wọ̀n pé ṣé mo lè sáré fún kinní ìyẹn extra 10 minutes
àwọn ló wọ̀n ní pé kí wọ́n má bá káwọn àwọn ọmọlẹ́yìn òun kan má bá wọn ṣe. Quran was written according to the time. Mo ì máa ṣe teaching lórí ànábì mọ́mọ́. Àwọn Muslim Yorùbá àwọn gan ò mọ àwọn míì gan ò mọ history Muhammad. Àwọn Júù ọ̀dọ̀ àwọn Júù ni mo ti kọ́ history Muhammad. Nǹkan táwọn Júù dẹ̀ sọ nípa Muhammad mo gbà wọlé torí pé Júù ṣáájú Muhammad ibẹ̀ mo ti kọ́ history ẹ̀. Mo ní first prophet ni wọ́n dẹ̀ fi yé mi pé kì í ṣe first prophet. Wọ́n dẹ̀ explain ìtumọ̀ tíkì torí wọ́n ti sọ fún wa church nǹkan tó ń jẹ́ first prophet. So wọ́n dẹ̀ fi sọ ìtumọ̀ nǹkan tó ń pè ní first prophet ní Judaism. So nǹkan táwa ń pè ní first prophet lẹ́ni kò ń ṣe òní first prophet lọ́dọ̀ wa. Àwọn first prophet tó wà lọ́dọ̀ wa lẹ́ni làwọn gbogbo àwọn Christian àwọn pastor àwọn tó ń pè àwọn ní wòlíì lọ́dọ̀ wa tó ti pa àwọn ní prophet àwọn ní first prophet. They are the first prophet because nǹkan tí wọ́n ń witness alien nǹkan tó wá láti ilẹ̀ òkèèrè òun ni wọ́n witness òun ni wọ́n dẹ̀ indoctrinate àwọn tó wà nílùú pé kí wọ́n change sí. No prophet ó máa ń pe àwọn èèyàn padà wálé ni. Tí ìran bá ti sọnù Olódùmarè ló máa ń raise wọn ẹni tó dá ayé àtọ̀run òun ló máa ń raise wọn. Àwọn ancient ancestors àwọn ló máa ń farahàn wọn kì í ṣe Ọlọ́run ló máa lọ ń farahàn. Wọ́n ti wà di Ọlọ́run ti yàn wọ́n láti ibi tán ti ń bọ̀. So tó bá di time tó máa bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ yẹn àwọn baba ńlá yẹn spirit of the ancestors òun ló máa ń wọnú wọn. Spirit of the ancestors yẹn tó bá wọnú wọn ancestors of the land ṣe mọ̀ pé ìsìn tí ẹ̀mí Ògún bá wọnú mi sìn ṣe mọ̀ pé nǹkan tó máa da fúnlẹ̀ káàárọ̀ àjíire ni màmá rò because gbogbo nǹkan tí màmá rò tó bí Ògún ṣe ń ṣe bó Ògún ṣe fẹ́ nígbà yẹn bẹ́ẹ̀ ni màá ṣe máa fẹ́ torí pé tí Odùduwà tó bá kó sínú mi sìn nǹkan tó máa da fúnlẹ̀ yẹn ni màmá rò tọ́rùnmìlà bá kó sínú mi tọ́bàtálá bá kó sínú mi bó kàn fi sọ̀rọ̀ ni tí ìkànnà àwọn baba ńlá yẹn tó bá visit mi tó fara hàn mi ẹ rí i pé ìgbà yẹn màá bẹ̀rẹ̀ sí máa rí nǹkan tó wrong pé àwọn nǹkan tí mo rò pé right lórí ilẹ̀ yẹn tẹ́lẹ̀ màá máa rí as wrong tí màá dẹ̀ bẹ̀rẹ̀ sí ń ṣe àtúnṣe. So nǹkan tí àwọn yẹn náà máa ń pè ní prophet visited by the spirit of by the ancestors ló máa ń fara hàn wọn kò kì í ṣe Ọlọ́run ṣùgbọ́n àwọn ancestors náà lòyìnbó máa ń pè ní God. Ṣé a rí pé a ṣe research lórí ẹ̀sìn God ẹ lọ ka ibìkan nínú Bible sọ pé ó sọ fún Mósè pé I have made you a God to your own people. God ṣọlọ́run nìyẹn òun làwọn Júù máa fi ń prove ẹ pé God does not translate to the creator. God just àwọn superhuman people àwọn èèyàn tó wá sílé ayé tó ní àwọn supernatural power tó ṣe bí irú àwọn Ọ̀rànmíyàn wá ń sí bàbá wa Ọ̀rànmíyàn àwa ní God tó pọ̀ lọ́dọ̀ wa we have many gods. Ògún Ṣàngó that's why àgbà tó òyìnbó dé ó pé Ògún ní God of thunder God of iron Ṣàngó God of thunder Ọ̀rúnmìlà God of wisdom Ọbàtálá God of king of purity náà pọ̀ Ọbàtálá Ọ̀ṣun goddess of beauty bó tilẹ̀ jẹ́ pé goddess of fertility wọ́n pe Ọya ní goddess of wind òyìnbó ló pè wọ́n ní God ò kì í ṣèdè wa ibi tó yẹ kẹ́ ti ronú pé God gangan ò lè túmọ̀ sọ Ọlọ́run nìyẹn àgbà tí àwọn bàbá wa wá stupidity wọn tó máa tu wọn ní Ọlọ́run kékeré náà kò sí nǹkan tó ń jẹ́ Ọlọ́run kékeré lọ́dọ̀ wa. Tẹ́ bá lọ Google ń sìn go and type it the Greek gods no mo máa ń sọ ẹ rí pé baba ńlá àwọn Greek lẹ máa rí mbẹ the Hindu gods ẹ rí pé baba ńlá àwọn Hindu lẹ máa rí mbẹ the ancient Egyptian gods ẹ rí pé baba ńlá àwọn Egyptian lẹ máa rí mbẹ ẹ lọ Google the Chinese gods ẹ rí pé alálẹ̀ wọn náà lẹ máa rí mbẹ so ibi yẹ kẹ́ ti mọ̀ pé God ò ní ìtumọ̀ nìyẹn kẹ́ ti rí pé God ò ń ṣọlọ́run God kì í kò túmọ̀ sí Ọlọ́run but nítorí pé wọ́n ti pe God ní Ọlọ́run láti pe God ní Ọlọ́run yẹn náà indoctrination ni láti bring tradition yín down. Tẹ́bádé wá wọ́n gbà tó máa sọ̀rọ̀ God ẹ rí pé gbogbo àwọn tó jẹ́ òjíṣẹ́ God àwọn orúkọ Greek àti orúkọ òyìnbó ni wọ́n ń jẹ́ àbọ̀ ẹ̀rọ orúkọ èèyàn dúdú kọ̀ọ̀kan bẹ̀. Ibi tó yẹ kẹ́ ti mọ̀ pé ẹ̀sìn tẹ́ ń ṣe ìṣe tribal kínní nìyẹn tribal kínní ni olúkálukú sọ ìtàn ìlú ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ ọ́ ni wọ́n sọ it's created according to their tribe wọn not create Torah fún Quran Koreshi orúkọ ìran bàbá wa Muhammadu òun náà fi create Quran Koreshi orúkọ ìran ẹ̀ náà fi create Quran bó ṣe jẹ́ pé Ifá náà ẹ rí pé ìgbà tí Ifá máa sọ̀rọ̀ náà gbogbo àwọn èjì ogbè àwọn òtúrúpọ̀n gbogbo wọn Ilé Ifẹ̀ ni wọ́n wá àbíbo náà lọ ṣé wọ́n lọ sílẹ̀ Lárúbáwá ni. So Ọlọ́run gangan tó dálé ayé àtọ̀run
gbogbo ìlú ló yan orí fún, ló dẹ̀ fún ní nǹkan títí wọn tó máa ṣe. Èyí tó fà wá lọ́dọ̀ wa là ń ṣe, òun náà ṣe máa sọ pé báyìí là ń ṣe nílẹ̀ wa, èèwọ̀ ni níbòmíì. Gbogbo òfin yẹn tí wọ́n ń ṣe ní ilẹ̀ lárúbáwá yẹn, Ọlọ́run lè má kà sí, kò lè ní tàbú lára wọn, torí pé nǹkan tí wọ́n fún wọn ni wọ́n ń ṣe. Àwa náà ní titi wa, ìgbà táwa bá lọ kọ́pì titi wọn tá a pa tiwa tì, ìgbà yẹn la bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀. Tàbá dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní jẹ èèwọ̀ bẹ́ẹ̀ yẹn, àwọn ajogun á wọlé. Àwọn ajogun tó wọlé sí, òun ni àwọn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ wá ń sìn. Èèyàn kan sẹ́yìn tẹ̀sí mi pé bóyá àwọn alálẹ̀ wa ló ń bínú. Mo ní alálẹ̀ ò bínú. Alálẹ̀ wa ò bínú, because tó yẹ kí wọ́n bínú ní anytime tá a bá pè wọ́n kò yẹ kán máa dá wa lóhùn mọ́. Wọn ò bínú, àwa la gọ̀. Ṣé mo kéèyàn máa ń jìyà foolishness? Wọ́n ní agọ̀ máa ń pààyàn, àbágọ̀ kì í pààyàn. Agọ̀ máa ń pààyàn náà, àwa la gọ̀ náà. Àwa la ṣe kí ni? Àwa la gọ̀. Àwa la gbé oúnjẹ alẹ́ wa fún ológbò pé kó máa jẹ. Àwa la ń pera wa ní, àwa la àríra wa bí nǹkan tá a jẹ́ mọ́. Àwa la sọ pé ọ̀nà táwọn bàbá ti wá sọ pé báyìí ni kẹ́ gbà. Bàbá sọ pé ẹ̀yin ọmọ ẹgbọ̀nà báyìí, ẹgbà báyìí. Àwọn kan wọ́n wá láti ibòmí, àwọn bàbá yín ló dẹ̀ dálẹ̀. Àwọn ló gbé ilẹ̀ yẹn, àwọn ló mọ àṣírí ilẹ̀ yẹn, torí gbogbo ancestors ló mọ àṣírí ilẹ̀. Àwọn terrestrial beings, àwọn ló kọ́kọ́ ń gbénú igbó tẹ́lẹ̀. Ìgbà táwọn bàbá ti yín sọ̀kalẹ̀ sílé Ifẹ̀, tí wọ́n pe ilẹ̀ tó ń fẹ̀, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń tẹ ìlú dó, àwọn ló mọ nǹkan tí wọ́n ṣe, tí wọ́n fi lé gbogbo àwọn terrestrial being yẹn, tí wọ́n fi lé wọn kúrò lórí ilẹ̀, tí ìran wọn fi lè gbé peacefully. Àwọn bàbá ńlá àwọn àràbó, àwọn ló mọ nǹkan tí wọ́n ṣe, tí wọ́n fi lé àwọn terrestrial being wọn yẹn kúrò lórí ilẹ̀ ní area àti tiwọn náà, táwọn mìíràn fi lè gbé peacefully. Àwọn bàbá ńlá àwọn òyìnbó, àwọn ló ní àṣírí tó ń fi lé àwọn terrestrial being kúrò nílẹ̀, táwọn ìran wọn fi lè gbé bẹ̀ peacefully. Nǹkan táwọn bàbá ti ń ṣe tí wọ́n fi lé àwọn terrestrial being, tí wọ́n fi lè gbé nínú igbó yẹn peacefully, òun ló yẹ kẹ́yìn continue. Kì í ṣe nǹkan tí àwọn àràbó ṣe, àbí kì í ṣe nǹkan táwọn òyìnbó ṣe, àbí kì í ṣe nǹkan tó ń ṣe ní China. Because ẹ bá ṣe ti China, ó lè má work fún yín. Tí tọ̀dọ̀ yín lẹ́yìn máa continue. Ìdí nìyẹn sì tí ìtùlú òyìnbó ṣe wà peaceful, torí àwọn continue pẹ̀lú titi wọn. Àwọn àràbó wọ́n continue pẹ̀lú titi wọn. Àwọn Chinese wọ́n continue pẹ̀lú titi wọn. Ẹ̀yin ju ti yín sígbó ẹlẹ́ẹ̀ṣẹ́ mọ́. Ẹni nǹkan táwọn bàbá ti yín ṣe tí ìlú wọn fi tùbà tó fi tùṣẹ́, ẹni àràmù ni. Gbàtẹ́lẹ̀ ní àràmù ni, kí ló padà ṣẹlẹ̀? Wàhálà dé. Prophet Tibetan wá ń sọ pé ẹ̀mí èṣù wo? Ẹ̀yin gan wà lára àwọn tó ń ṣì àwọn èèyàn lọ́nà. Bẹ́ẹ̀ ni, ẹ wà lára àwọn tó ń ṣì yàn lọ́nà. Because gbogbo nǹkan tẹ́ máa tíṣì ni pé ẹ máa kó ẹ̀yin àwọn ọmọ sí bàbá ni. Èṣù nínú tradition wa kò ń ṣe disciplinarian èṣù, but at the same time ẹni tí èṣù bá ń ṣe, èṣù ò ní dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ ni, kò yé wa ni. Èṣù gan kọ́ ló máa tíṣì yín, èṣù máa hand over yín lẹ̀ káwọn ajogun kò ní support yín. Tẹ́ṣù bá ti fún yín ní backup, àwọn ajogun á wọlé. Tẹ́ṣù bá support yín, ajogun ò ní wọlé. Ìjọ ògbà tí wọ́n mi gbàdúrà fún mi pé kinní kan, mo ní ẹjọ́ ẹ má fẹ́ ṣubú láyé mi o, ẹjọ́ ẹ máa sọ fún mi. Wọ́n ní èṣù kinní kan kò orí ẹ̀, mo ní ẹ má ṣe pè fẹ́ ẹjọ́ ẹ torí Ọlọ́run. Èṣù gangan lèmi ní ìdìbà ẹ̀ nílé ayé tèmi. Èṣù gan ni mo fẹ́. Mo yà sọ fún mọ́ mi bẹ́ẹ̀, mọ́ mi èṣù ni o, torí mo ti mọṣẹ́ tèṣù ń ṣe. Mo ti mọṣẹ́ tèṣù ń ṣe wípé èṣù òun ni ọkọ àwọn ajogun. Mo ti mọṣẹ́ tó ń ṣe. So tó bá dà sọ pé èṣù má ṣe mí, ọmọ ẹlòmíì ni ó ṣe. That is pé ọmọ ọrùn mọlẹ̀ lèmi o, àwọn ọ̀tá mi, àwọn ajogun, àwọn ni kó lọ ṣe o. Àwọn gbogbo àwọn ẹ̀fún èdì gbogbo kíra bẹ́ẹ̀ yẹn, àwọn ló máa ṣe yín, kì í ṣe èṣù gangan ló máa lọ ṣe yín. Torí pé èṣù ti jáwọ́ lọ́rọ̀ yín, á fi yín sílẹ̀ títí yín. Then ẹlẹ́ẹ̀kejì, so fún Prophet Tibetan láti indict èṣù lórí nǹkan tí ò ṣẹlẹ̀. Ẹ̀rẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀, mo kàn rí táwọn yẹn dẹ́ ń kọ́mẹ́ǹtì lọ tí wọ́n yin Prophet Tibetan gan. Èṣù alálẹ̀ lèṣù, alálẹ̀ ni èṣù. Ṣé èṣù máa fẹ́ kí àwọn ajogun kan máa pa ìran àwọn ọmọ òun?
ṣé èṣù máa fẹ́ kọ́ máa pa ìwọ̀n àrùn ọmọ òun? Kò possible. Abiyamọ lè ṣù. So nǹkan tẹ́ ń tà fún wa léde kò bá wa mu torí pé wọ́n translate bíbélì sédè Yorùbá ìyẹn ò míì pé àwa àtàwọn Júù relate àbá Abraham mọ́ àbá Isaki tán àdẹ̀bá Jacob tán. God of Israel dẹ̀ pera ẹ̀ ó ní èmi ni God òrìṣà ni o kì í ṣe Olúwa Ọlọ́run ló pé o Yorùbá Bible ló ń sọ̀sọ́kùsọ o. God ò túmọ̀ sí Olúwa Ọlọ́run o because ní Yorùbá Bible wọ́n sọ pé èmi ni Olúwa Ọlọ́run Abrahamu Isaki àti Jacob. Irọ́ ni o kò síbi tí Yahweh ti sọ bẹ́ẹ̀ o. Èmi ni òòṣà ló ní the correct meaning. Deity ni God lóyìnbó. Èmi ni òòṣà tí Ibrahim Isaki Isaka àti Yakubu tí wọ́n ń bọ. Èmi ni mo wà tí mo am attached to that lineage. Nǹkan tó sọ nìyẹn. Kí prophet bẹ́ẹ̀ tó wá sọ ibi tó ti bá Ibrahim Yakubu àti Isaka tán kó wá sọ fún wa. Kó wá ṣàlàyé ibi tó ti sọ fún wa. Ibi tí God ti máa wá pé tó máa sọ fún àwọn ọmọ Israẹli pé èmi ni Olúwa Ọlọ́run tó yẹ pé àwọn ọmọ Israẹli ò gbọ́ Yorùbá wọn ṣe lọ sọ́dọ̀ àwọn Júù sìn tí máa ń ṣe ayé tó lu dára sí tí wọ́n rí tí gbogbo ayé ti ń ka ìtàn tó ń ka èdè tó bá dọ̀dọ̀ àwọn Júù tó bá sọ pé Ọlọ́run wa bíi 10 years ago tí mo dárúkọ Elédùmarè àwọn Júù láwọn ọmọ kan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀ gbọ́ rí wọ́n ní what is Edumare in your language mo ní Edumare mo ní nǹkan tí Yahweh pera ẹ̀ fún wọ́n ní no that is deception ìgbà yẹn mo ṣẹ̀ṣẹ̀ sọ jí díẹ̀ wọ́n ní irọ́ ni o kò síbi tó ti pera ẹ̀ ní Yahweh o ní Edumare fún àwọn bàbá wa o kò síbi tó ti pera ẹ̀ o àwọn bàbá wa ló create ẹ̀ o that is wọ́n ní deception tó máa ń wá láti inú ẹ̀sìn tó bá fẹ́ indoctrinate yín tó bá indoctrinate yín tí wọ́n translate èdè yín ibẹ̀ ni wọ́n ti máa ń ṣe wọ́n á bẹ̀rẹ̀ sí máa ṣì yín lọ́nà lọ because tó bá yẹ kó fẹ́ ṣe dáadáa ó yẹ kó wórúkọ fún Jésù ó yẹ kó wórúkọ fún nígbà tó bá ti wórúkọ fún Satan ó yẹ kó wórúkọ fún Jésù tó wórúkọ fún Ọlọ́run gbogbo àwọn angel yẹn pátá ó yẹ kó sọ lórúkọ àwọn baba ńlá wa gbogbo àwọn ọmọlẹ́yìn Jésù orúkọ wa ìbílẹ̀ wa ló yẹ kó máa jẹ́ ìyẹn nu á jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe proper translation fún wa ṣùgbọ́n ẹ ṣe yẹn ẹ mú àwọn orúkọ Greek kan ẹ wá tà fún wa ẹ wá mú àwọn gbòógì nínú tradition wa ẹ wá bà á jẹ́ gbogbo ìtàn tó ti wá wà lórí history yẹn ẹ wá ní ká máa gbọ́ mọ́ gbogbo yín ẹ lọ kọ́fá ẹ lọ bẹ̀rẹ̀ sí máa kàtọ́ odùfá tẹ́ bá ti ń ka odùfá láti èjì ògbèdè ọ̀fúnṣẹ́ ìgbà yẹn lẹ́ máa tó mọ̀ pé àyànfẹ́ Olódùmarè làwọn bàbá ńlá yín ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé ẹ̀yin ìtumọ̀ tó ń pè ní ènìyàn ní ẹni tí a yàn ìgbà yẹn lẹ́ máa mọ̀ pé you are the choosing